eléyìí lágbára o eléyìí lágbára ọ̀rọ̀ ńlá lọ́rọ̀ yìí gbogbo ẹ̀yin olórí ẹ̀yin alálùbáríkà ẹ jọ̀ọ́ bá mi sí à program torí tọlọ́run eléyìí lágbára tá a bá rí tá a máa wí nílé tá a bá rí nílé la gbọ́dọ̀ sọ tẹ́ eléyìí lágbára ó kà mí láyé ọjọ́ mi lójú ó yà mí lẹ́nu sẹ́nitọ̀ Solomon Ọláwálé Ọlámilékan Yayi in Ogun State eléyìí tó ṣe lágbára eléyìí ọ̀pọ̀ Solomon yọ ẹ Christian náà ṣe bí Christian ni ẹ Sẹ́nitọ̀ Solomon Yayi Ọlámilékan Adéọlá ṣe bí Christian ni ẹ náà ṣe bí Christian ni ẹ ọdẹ sadúrú orí tó báyìí sínú Islam Sẹ́nitọ̀ Solomon Ọlámilékan Adéọlá Yayi ó sì rán 100 èèyàn ní Mẹ́kà 100 èèyàn ní the Ogun State Sẹ́nitọ̀ Solomon Ọlámilékan Adéọlá Yayi ẹkún ò ní parí ẹ̀ ní ẹ̀ kẹ́nìkan wá pẹ́lẹ́ yìí ṣe wòlíì ẹ̀yin afẹ́ wá ṣe fatiwa kò ní ládá asọ́láàtì ìmádùn dín fine famani akọ́mà afakọ́dí akọ́mà dín wàmọ́ tàràkà ó famani àdámà afakọ́dí àdámà dín irun ṣe pàtàkì gẹ́ o ọ̀dẹ̀ tóbi gẹ́ o àmọ́rùn tá n kí yẹn ṣé torí ọlọ́la fi ń kí ni àbí torí ara wa wàláì torí wa ni bá a kí kò lé ọlọ́lọ́nkún bá a kí kò dé ọlọ́lọ́nkù à ń kí torí tí a kálẹ̀ bá a pàdé ọlọ́ dáadáa tó o bá wá ń kírun tí o sì wọ ọmọdúnrún lára rẹ àfa ọjẹ pàṣàpàṣàyà wọ́n mọ̀ padà lákàmà àrùfà fàrídàwù sukiran ka sukiri nabatele adidiyami Sẹ́nitọ̀ Solomon you are Christian adẹ saduru tó bá sínú Islam Ọlọ́run má jẹ́ parẹ́ o má jẹ́ dààmú má jẹ́ ráre má fi wàhálà mùsíbà kún ọ̀rọ̀ yín wọ́n ládùn ní ti ń bẹ lára gbogbo àwọn tẹ́ ẹran lọ Mẹ́kà ọkùnrin wọn obìnrin wọn ọmọdé inú wọn àgbà inú wọn má jẹ́ nǹkan kí nǹkan ṣe yín ọlá àmọ́ inshallah la quwwata illa ẹ̀yin náà lọ change olówó ń bẹ nù mùsùlùmí àwọn tọ́lọ́ nǹkan bẹ́ẹ̀ àmẹ́ni ọlá àánú kéré mo ń wí ọ̀rẹ́ mi kan àtàkì mi ọfẹ́ máa bá mi jiyàn ọ̀yá ńlá ti gbọ́ tí di kìrìsìtẹ́nì rán 100 lọ sí Mẹ́kà ọ̀yá mùsùlùmí wo láti gbọ́ tí rán 50 tí ọ̀sẹ̀ ni ọlọ́nkẹ́ nù wà ní ẹni ọlọ́nkẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní fọ́ tọ́ ilé mi o tó ilé gbogbo ayé ẹjẹ bá ní bẹ́ẹ̀ náà fún Sẹ́nitọ̀ Solomon Ọlámilékan Adéọlá Yayi Ọ̀ṣun State kúkú ni mí àmẹ́ni ọba ṣe dáadáa kì bẹ́ẹ̀ náà ni bàbá wa Alhaji Munirudeen bọ́dọ̀ yẹn bá mi jí managing director sí Waterway Authority níwà à ń bọ̀ 2026 ilé yá ló súnmọ́ yìí nísìn ó kéré tán bọ́dọ̀ òye bá mi jí ọ̀rọ̀ àgbo bíi 500 100 àgbo tí ọ̀hà fún gbogbo imam gbogbo àwọn àfáàsì ọlọ́run kí ẹ̀yìn kan náà ìsáàdì kẹfì sàánú mẹ̀kúnnù kẹdùjú ọkà wọn àfà ẹ̀ tún dínú oríire máa wọn àfà ni ẹni ọba ṣe fún àná là á pariwo ẹ̀ bí kìrìsìtẹ́nì bí ọba wúlò fún mi ní mọ̀ pariwo ẹ̀ tèmi nu.